Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV Muswobi. Sòkè àwọn ọmọ Yorùbá ká múra ká dira wa ní oṣù sọ̀rọ̀. Àsìkò ká máa bú ẹni kan. Àsìkò ká máa sọ̀rọ̀ sẹ́ni kan ó ti kọjá o. Ọba lè lè sọ̀rọ̀ sọ́ba ló máa sọ̀rọ̀ sí ni o. Ìjà àwọn ọmọ lọ́wọ́ ni o. Àwọn ọmọ lọ́wọ́ sọ̀rọ̀ nípa tó dáa ni o. Ọba lè sọ̀rọ̀ sọ́ba ló máa jáwọ́ lọ́wọ́ tèmi o. Ààrẹ orí májè sàrẹ̀ ọ̀dọ́ kátàkó. Ààrẹ orí májè sàrẹ̀ ọ̀dọ́ kátàkó. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ yóò ti tèmi lọ́dún mẹ́rin àbẹ́rẹ́ àbẹ́rẹ́ ìbẹ̀rẹ̀ ní ẹ̀kẹ́sọ́ fáwọn ọlọ́pàá máa dalẹ̀ lọ. Ààrẹ ìdè bùrẹ́ ẹ̀sọ́ fún ọmọ máa dalẹ̀ lọ. Ní agbára náà ilẹ̀ ìbò ìdàgbò. Wàhálà òní wọlé Yorùbá o. Gbogbo ẹni tó ń ṣe sílẹ̀ Yorùbá lórí mẹ́rin àgbáyé àgbáyé àbájẹ́ tiẹ̀. Ẹ má jẹ́ ká jẹ́ wa lẹ́sẹ̀ ìdí last opportunity tí Yorùbá nílè láti fọ́ lóko ẹ̀kú. Tí a bá so wa wá papọ̀, àti ẹ̀wà ní bí ogun akẹ́kọ̀ọ́ tó fẹ́ lọ yìí lọ́dọ̀ wa. Torí gbogbo ọmọ tí Ọlọ́run fún Yorùbá láti fi búlọ́ọ̀kì ogun bá wọlé Ọlọ́run fún Yorùbá o. Mo bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ ní ìjẹrin. Gbogbo yẹn ṣe. Ọ̀pọ̀ mojú sọ́lá wo lórúkọ o, ajé. Ìdí àmì ọmọ ẹyọ bòdó àtúnfẹ níbi abọ́rẹ̀ gbogbo yẹn ṣe ẹ̀gbọ́n ìgbàgbà mi ní dúpẹ́ lọ́wọ́ ní. Ààrẹ ẹ̀dá mi ló dé ìṣàrẹ̀ ọ̀nà Kakanfò. Ààrẹ ẹ̀dá mi má jẹ́ ìṣàrẹ̀ ọ̀nà Kakanfò. Àgbọ̀dé ìyọ̀bá gbogbo onílé, àgbọ̀dé ìyọ̀bá ìrẹ̀lẹ̀ àgbègbè. Àgbọ̀dé ìyọ̀bá gbogbo onílé, àgbọ̀dé ìyọ̀bá onílé àgbègbè. Ilé nǹkan wà pé ọba o, ọba láṣẹ. Ilé nǹkan wà pé ọba o, ọba láṣẹ. Àmọ́ ṣe tún ẹ̀rí ẹ̀ṣọ́ bá. Gbogbo ìgbà ni mo ń gbàgbé lóyún tó ń fún mi lówó. Ìyáàmù wọn fún mi lówó. Èmi wọn tó fún mi lówó. JP Abdulhaki Muhammad Agbaye. Coronation tó ń bọ̀ ẹ máa retí lórílẹ̀. Láti gbọ́ tí wọ́n ti jọba ní òtí ìgbẹ̀rẹ̀ wá kọrin rí. Lọ́nàgà ní ìwà ọ̀s bọ́ọ̀ bá fún mi lọ́wọ́ kéde sí máa wá ọkọrin. Yẹ́lá ooo. Oòduà. Torí pé ẹni bá ń rojú owó òye èmi lélẹ́rẹ́ mọ́. Mo ti kígbe níwọ̀n mo mọ̀ wọ́n pé àgbàlagbà agbègbè yìí o. Kábíyèsí ọba onílé, kábíyèsí ọba onílé agbègbè. Ẹ̀là lùjọ́ ní ẹ̀bá bá fẹ́ tó.
ní ìwádà òṣèṣe wo abọ́bájú. ìpínlẹ̀ Adamsi ní ìgbàanì abọ́bájú lè ṣe. èèyàn kan abọ́bájú rò ó ṣe abọ́bájú rò ó lọ́wọ́ lójúdọ́lá o. ládàbà àwọn ọ̀rọ̀ ẹ̀ẹ́bù. ẹ wo ìlú ti pọ̀ jórí lọ. bóyá máa wọ́n kàn fi gbórin sókè ní abẹ́rẹ́ lóhùn gbogbo ìyẹn ní ìlú gbọ́dọ̀ pọ̀ jórí lọ. àwọn eléyìí bọ́ ṣe wà yìí ẹ bá rí nínú lẹ́sì ẹ má rò pé lè fi wọ́n sí àwọn tó kún Fúlàní Ìbàdàn àwọn eléyìí máa gbógun. ìyẹn ní Yorùbá wọn gbogbo ìlú. Ebúdọ̀lá máa ṣòjóró owó tó tó wáyé kò kú tó. ọ̀rẹ́ mẹ́yẹ bóyá ọ̀rẹ́ mẹ́yẹ ọ̀rẹ́ ò fẹ́rẹ̀ ọ̀rẹ́ ò bá yàn ní káyé ẹ̀jẹ̀ fún ọ̀rẹ́ wọn. èmi ò ọ̀rẹ́ mi wá dàbí o. ọ̀rẹ́ máa ṣe ṣe kí ọ̀rẹ́ lẹ́kùn lọ́dọ̀ ọ̀rẹ́ máa ṣe ṣe kí ọ̀rẹ́ ọ̀rẹ́ máa ṣe ṣe kí ọ̀rẹ́. ẹgbẹ́ onílọ́wọ́ onílọ́lá ẹ̀ bí bàbá tún dé o. onílọ́wọ́ onílọ́lá ẹ̀ bí bàbá tún dé. bàbá tún dé onílọ́wọ́ gbọ́. àti nọ́mbà ní gbogbo ọ̀sán òdìgbà kò ní ọ̀rọ̀ àjọba. Ebúdọ̀lá yé jọba ṣẹ́bí ló ṣeré. Ebúdọ̀lá yé jọba ṣẹ́bí ló ṣeré. ẹ̀wọ̀n kábíyèsí olóríyé. Adékẹ́ lórí tí bàtà àpẹẹlẹ ṣe o. Abúlé Akin àgbègbè yìí. Dábà ìwò ní àgbègbè yìí o. Ìlú bá mi lè wá. 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 Ìjà sì wà nínú ọwọ́ ọba. Olúwa ìjà sì wà nínú ọwọ́ ọba. Olúwa àdúrà wa ti gbà. Mo bẹ̀ ti gbẹ máa ṣe àgbà. Máa ṣe bí tí kò ta gbogbo jáde sí mi. Àdúrà Ganiyu ti gbà lé lórí. Ìgbàgbà mi ò. Ìgbàgbà mi ò máa bọ̀ ọ̀rọ̀ ìgbọ́kùnrin o. Ilẹ̀ Yorùbá bí. Ìgbàgbà mi ò máa bọ̀ ọ̀rọ̀ ìgbọ́kùnrin o. Ẹgbẹ́ gbogbo Fúlàní ní ìjọba bẹ̀rù. Ìgbàgbà mi ò máa bọ̀ ọ̀rọ̀ ìgbọ́kùnrin o. Aṣíwájú wa. Ọ̀rọ̀ tí Ganiyu bá sọ ìjọ tó ń lò sọ. Aṣíwájú wa èèyàn gidi ni. Aṣíwájú wa èèyàn gidi ni. Ọ̀rọ̀ tí Ganiyu bá sọ kò sọ tó ń lò sọ mọ́. ọkọ̀ ọmọ tí Ọlọ́run tara láyé ní wọn ni. Àtọ́gbẹ́dúlé àtọ́gbẹ̀rìntì àrọ́mọlógún bàbá padà o. Ọ̀rọ̀ tó bá sọ gbogbo Yorùbá ló sọ. Aṣíwájú wa ènìyàn gidi. Wàláyé aṣíwájú wa ènìyàn gidi. Ọ̀rọ̀ tí Ganiyu bá sọ kò jọ sọ tó ń sọ mọ́.
Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV was Swoby.